ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وعظيمنا ومرشدنا وقدوتنا وقائدنا إلى خالقنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي صبر على إيذاء أعدائه وأسرته وجاهد في الله حق جهاده حتى أسرى الله به ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى تسلية له ومعجزة لنبوته صلى الله عليه وعلى آله وأصحابه الذين صدقوه على جميع ما أتى به والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. A kí Ọlọ́run púpọ̀. Kò sí tí a lè fi dúpẹ́ fún tó tó oore tó ṣe fún mi àti ẹ. Alhamdulillah. Wípé Ọlọ́run ṣe wá ní Mùsùlùmí. Alhamdulillah. Ó tún ṣe mí kù sí ara wa ní wákàtí ọ̀wọ̀ yìí pé ká máa láǹfààní àti máa gbọ́ra wa ká máa wúra wa. Adúpẹ́ fún ọba yìí lérí yìí tí ń mí nínú oore tó ṣe fún wa àti tí a rò pé òmí tí ń sì ń mí táàmù ọ̀nà tí ń gbà mí. Ọlọ́run ayìn ẹ́ adúpẹ́ fún ẹ̀ a máa lóore Ọlọ́run mọ́sàgbà ní ayọ̀ kó gbà sáyọ̀ ọpẹ́ fún wa. Àmín. Bẹ́rù bá dúpẹ́ ìmọ̀ gbà mí ni àfáà mi Kamaruddin ló jẹ́ rántí orin àfẹ́ ní mẹ́díù ńgbàtí ń yà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam. ó bẹ̀rẹ̀ pé káyé fàtàrí káàrùkì ìyákálẹ̀ àǹbìyà yà sàmà àmà tọ́ wa láti ha sàmà ó wà ní bàdá àtú bihamdillahi fahuwa sana'un wàlínútìkì mínú bahajatun wa baha'u بدأت بحمد الله فهو سناء وللنطق منه بهجة وبهاء وخير صلاة
أستديم على الذي هداه لأدواء القلوب دواء وغير صلاتي أستديم على الذي هداه لأدواء القلوب دواء وأزكى سلامي أجتنيه لآله وأصحابه إذ هم بذاك جحا وأزكى سلام أجتنيه لأهله وأصحابه إذ هم بذاك جحا. Ọlọ́run bá kẹ́ àwọn ẹni Ọlọ́run ṣáájú. بدأت بحمد الله. Nígbà táwọn náà bẹ̀rẹ̀ ńjọ́ náà lọ́hùn, ibi táwọn náà ti bẹ̀rẹ̀ yìí náà ni wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀. Ọpẹ́ náà àfáà ni mo fọpẹ́, ìdúpẹ́ fọ́lọ́run mo fi bẹ̀rẹ̀. Orí pé mo mọ̀ pé oore tó ṣe fún mi. Bahjatun wa baha. Ó ní gbogbo ẹrú tó bá ti wá fọpẹ́ bẹ̀rẹ̀, la ilaha illallah tó yin Ọlọ́run kó tó ṣe gbogbo tí ó bá ṣe. Gbogbo ń tó bá sọ ọ̀rọ̀ kọ́rọ̀ ní wà ń bẹ̀. Ìmọ́lẹ̀ ọwà látara ọ̀rọ̀ tó bá fẹ́ sọ. أستديم لآله الذي هداه لأدواء القلوب دواء هداه لأدواء القلوب دواء. Ó nígbà tó wá dúpẹ́ fọ́lọ́run tán, ó lóun wá tọrọ ìkẹ́. وخير صلاتي. Ìkẹ́ tó lóore jù. وخير صلاتي. Tí ò sírú ẹ̀ nínú kẹ́tẹ̀ yẹn máa tọrọ. وخير صلاتي أستديم على الذي. Ó ní ìkẹ́ tí ń tọrọ fún Ànábì yìí astadimu n ò ní yé máa ṣe é máa pààrà rẹ̀ òun náà ní ìdúnnímọ́jú fúta ní alẹ́lẹ́bí ní àdìwá ìlúkùlù dáwà. Ìtọ́sọ́nà tá Ànábì fún wa sallallahu alayhi wa sallam òun ló wo àwọn àrùn tí ń bẹnu ọkàn kálukú wa nínú àrùn àìnígbàgbọ́ ẹbọ àtàwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìtọ́sọ́nà Ànábì yìí òun ló jẹ́ wòsàn fún tí gbogbo wa fi gbádùn sallallahu alayhi wa sallam. Àwa náà tọrọ kí àti gẹ̀fà Ànábì Muhammad àwọn ará ilé Ànábì làfà tó wá ní wa azika salamin ajitani li ahlihi. Ó ní bó ti tọrọ wá Ànábì yìí ń ọ̀gbàgbé àwọn ará ilé Ànábì o. wa azika salami أجتنيه لأهله وأصحابه إذ هم بذاك جهاء. Ó ní bákan náà gbogbo àwọn sàhábà tó jẹ́ pé béèyàn bá ti sàṣàlátù fún wọn àfà gbogbo omi téèyàn bá ń lọ ọ̀nà ó sì máa kílẹ̀ fún yàn. Àwa náà atọrọ kí àti ìgẹ̀fà Ànábì àwọn ará ilé Ànábì àtọrọ fún wọn àwọn sàhábà Ànábì láì yọ ẹnìkan lẹ́nu wọn gbogbo wọn náà la tọrọ fún Ọlọ́run bá sàlékún òkè wọn. Adúpẹ́ fọ́lọ́run lérí ìrìn tó mú Ànábì wa Muhammad rìn ìrìn òru ni tó jẹ́ pé náà ni àkọlé wáàsí wa lónìí. Ká tó wá lọ bẹ̀ àdúrà pàtàkì fún gbogbo àwọn tí wọ́n rè wá tí wọ́n tọ́ wa tí wọ́n jà fẹ́ ẹnìkọ̀ọ̀kan wa àtàwọn òbí ẹnìkọ̀ọ̀kan wa. Bá ti máa tọrọ fún Ànábì tá a tọrọ fún àwọn ará ilé àwọn sàhábà rẹ̀ bẹ́ẹ̀ láàgbọ́dọ̀ mọ́ gbàgbé àwọn àfáà wa àtàwọn tí wọ́n ṣẹ̀ wálẹ̀ tí wọ́n bí wa yìí àwọn tí wọ́n ti lọ Ọlọ́run bá kẹ́ wọn àwọn tí wọ́n ń bẹ láyé Ọlọ́run jẹ́ wọ́n máa bẹ dáadáa o. Àtọrọ fún iléeṣẹ́ yìí àtọrọ fún púpọ̀ àti gbogbo àwọn tọ́lọ̀ ń lò ní sábàbí dáadáa fún iléeṣẹ́ yìí tí wọ́n náwó tí wọ́n nára tó jẹ́ pé wọn ò retí ẹ̀san kan innama nut'imukum liwajhillah la nuridu minkum jaza'an wala shukura. Wọn ò retí ká mà wọn ò retí ká dúpẹ́ fáwọn ọ̀dọ̀ Ọlọ́run ni wọ́n ti ń retí ẹ̀san Ọlọ́run bá san wọ́n lẹ́san o. Àwọn òṣìṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ léṣẹ́ yìí Ọlọ́run bá wà pẹ̀lú wọn lílọ bíbọ̀ Ọlọ́run jẹ́ ọmọ jásí rọrùn. Gbogbo àwọn àfáà wa tó jẹ́ pé ibtida'an min Dr. Abdulrahim Shaitu Thani látọ̀dọ̀ bàbá wa Dr. Abdulrahim ni tó jẹ́ pé àwọn ni mushriful am àwọn ni olùtú ọkọ̀ ìkànnì yìí Ọlọ́run jẹ́ mi wọn ogun o Ọlọ́run jẹ́ wọn láti pẹ́ o Ọlọ́run bá sàlékún àlàáfíà wọn kọ́wájá ti bọ̀tà wọn dá kọ́mọ́ fi wọn ráre atọrọ fún wọn atọrọ fún gbogbo àwọn àfáà tí wọ́n wà lérí ìkànnì yìí Ọlọ́run bá ṣe dáadáa fún wọn Ọlọ́run má jẹ́ á sì wí má jẹ́ á sì sọ Ọlọ́run má jẹ́ káyé yóò sì wá gbọ́ Ọlọ́run àjẹ́ kan ṣoṣo Ọlọ́run àwọn ọmọ kéwù náà tá à ń tọ́ kéwù lábẹ́ àbúrẹ́ndà wọn Ọlọ́run má jẹ́ wa náà ó sì wí o àlọ́rọ̀ tá a dénú Kùránì tá ò rí
àtẹ̀yíta dénú hadithi tauba tauba mọ̀já mẹ́nu débẹ̀ olúwa wá mọ̀já mẹ́nu débẹ̀ olúwa wá tó a fi yìí náà ṣàdúrà fúnra wa a máa wá lọ ní sòṣe láì ní dènà pẹ̀lú àfáà mi Kamaruddin akramakumullah ibi afẹ́ yà lónìí àfáà agbẹ́rin ńlá kan ni táwọn àfáà tó jẹ́ pé la hawla wala quwwata illa billah wọ́n wọnú ẹ̀ wọ́n jáde àfáà wọ́n yẹ̀ ẹ́ wò lọ́tún wọ́n yẹ̀ ẹ́ wò lósì wọ́n wá ní ìrìn àjò kan iná l'Ànábì wa Muhammad rìn ó rìnrìn àjò tó pọ̀ à ń lọ ìlú báyìí à ń lọ jagun à ń lọ ṣègbà à ń lọ ṣàwo àmọ́ bíi tẹ́lẹ̀ yìí kọ́ ìrìn àjò wo wá ní al-Isra'u wal-Mi'raju ìrìn òru tí Ànábì rìn tí rìn yìí sì pín sí ẹ̀ka méjì àwọn ìṣẹ̀lẹ̀ owó ló ṣẹlẹ̀ ń bẹ̀ afáàmì Kamaruddin lè bóòdè azmina nítorí pé ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ kò sójú baba ńlá bá tèmi àti tiẹ̀ náà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n láǹfààní àti gbọ́ bàbá yìí ní táwọn àfáà wí ń pa rẹ̀ náà là á ṣàlàyé èyí táwa bá wá wí ní táwa rí kánú ní tí wọ́n bá wá rí kálẹ̀ yàtọ̀ fún yìí táwa ń wí yìí tá àmọ́ gbogbo wa la sápàdé ń bi pé Ọlọ́run ń sọ nínú Al-Qur'an a sì rí ẹgbà wá tó fẹsẹ̀ múlẹ̀ lérí ìwọ̀nba àlàyé tá a lè ṣàlàyé torí pé ọ̀rọ̀ Isra wal Mi'raj Ànábì gan tó rìnrìn yìí ló yé àtọ́lọ́run tó mú rìnrìn náà Allahu akbar sallallahu alaihi wasallam bàbá fẹ́ sọ tọrọ fúnra wa àwọn àpẹẹrẹ táwa rí àti wọn bá bí tó lọ ń sọ dé náà làwa náà sọ dé làá sì sẹnu ní déédéé síbí ọ̀rí èkíní tó gùn àlìbọ̀rọ́kù tó gùn àwòrán wo ló ní ṣé dúdú ni funfun ni ń táwọn àfáà ṣàlàyé lérí ẹ̀ náà làwa náà ó wí ibi tó bá fẹsẹ̀ lé ibi ojú rẹ̀ bá dé ilẹ̀sẹ̀ rẹ̀ mi ò ti tún lélẹ̀ ẹ dákun gbogbo eléyìí ni àwọn mọ̀lẹ́hàkọ́ọ̀tì ni ń tà ń fi ń sọ̀pọ́ọ̀tì ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ni ń tí mùsùlùmí àti mùmíní òdodo gbọdọ̀ mọ̀ ni pé ǹjẹ́ Ànábì rìn yìí àbí ó rìn Ànábì rìn kí náà wá dé tẹ́ rìn ẹ̀kọ́ wò láwà rí ibi rírìn tó rìn ibi afẹ́ lọ́nu afáàmì Kamaruddin sọ pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim a'udhu billahi minash shaitanir rajim بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا لنريه من آياتنا إنه هو السميع البصير. الله أكبر. Allah ní subahana bíbù háyè mi Ọlọ́run. Subhanallazi. Tí tó fún mi tọ́jà pé gbogbo tí n bá fẹ́ ṣe kò àfà kò ní mí láàrin. Allah ní ẹ kí mi ẹ̀yìn mi. Subhanallazi. Bẹ́ẹ̀ bá wá kí mi èmi Ọlọ́run lèmi náà kíra mi mo sì yínra mi. Subhanallazi asra bi abdihi laylan minal masjidil harami ilal masjidil aqsa. Ọlọ́run ní bí kò háyè mi Ọlọ́run ẹ̀yin lè mọ̀ bẹ́ẹ̀ mi Ọlọ́run ti tó àmì mi náà mara mi. Allah. Ọlọ́run ní mo yínra mi lérí àwọn àmì tẹ́mi máa ṣe lérí ilẹ̀ àwọn gbáǹkọ́gbì mẹ́ẹ̀ẹ́rírí tí tàfà tẹ́lẹ̀ ó débẹ̀ tí ó yanu pé èwo mo tó rí yìí. Subhana. Ọlọ́run ní bíbu háyè mi Ọlọ́run Subhana. títọ́ fún èmi Ọlọ́run kábíyèsí èmi Ọlọ́run. Subhanallazi. Ọlọ́run lémi wo ní jẹ́njúwe ara mi fún yín
الذي أسرى بعبده mo mú bi'abdihi Allahu akbar. ẹ dákun ara ẹ̀kọ́ tá a kọ́nu o àkọ́kọ́ ni pé àsìrọ́ afáàmì Kamaluddin ma'ana al-isra ó ti jáde mbẹ̀ ni àsìrọ́ ó mú rìnrìn òru àti bẹ̀ ni wọ́n ti ń pe àwọn Bani Israila ní Bani Israila àwọn àrọ́mọdọ́mọ ẹni ó rìnrìn òru kú òǹlù tó jáde lóru Ànábì wa Yakubu alayhi salatu wa salam. Ọlọ́run wá ní mo mú ẹrú mi afáàmì Kamaluddin inú ẹ̀kọ́ tá a wà kọ́ Ọlọ́run ò sọ pé subhana alladhi asra bi nabiyyihi wàlá bi khalilihi wàlá bi habibihi ó ní bi abdihi. subhana alladhi asra bi abdihi. àṣẹ bi abdihi Ọlọ́run ní èèyàn bíi tí náà ni ó ẹ̀gbọ́n mi yé dáadáa abara bíi tí náà ni tọ́wọ́ ẹgbẹ́ náà màláíkà ẹni ha yóò rí bẹ́ẹ̀ ṣe máa màláíkà ni wọ́n alágbára ni wọ́n kò gbọ́dọ̀ má rí ìrìn Ọlọ́run ẹ̀ alára bíi tí náà afa la ilaha illallah ẹni tá a bí lábẹ́ obìnrin tí bàbá àti ìyá tí wọ́n sunrun rẹ̀ bíi tiẹ̀ ó náà ni mo wá dá ọ lábò háyà yìí fún. subhanallazi asra bi abdihi. ẹ dákun ìrìn àjò yìí Ọlọ́run ni mo mú rìnrìn òru náà. laylan Ọlọ́run tó wá fi laylan lóru gànjọ́ takidan àsìrá àti kọ́kọ́ gbọ́tùmọ̀ pé ìrìn òru ni Ọlọ́run wá tó ní laylan minal masjidil harami ilal masjidil aqsa. subhanallazi asra bi abdihi laylan minal masjidil harami ilal masjidil aqsa. àwọn àfáà nítàn wọ́n wá ṣàlàyé fún wa pé al-isra wal mi'raj hadithatun jarat laylan. ìrìn tá Ànábì rìn yìí Ọlọ́run náà ti jẹ́ ó yé wa pé òru náà ni àjìn láàrin àjìn. àwọn àfáà wa ní ọ̀dà ìgbà wo ni wọ́n wá ní 106 ọdún àti 20 àtẹyọ ọ̀kan tàbí Ànábì Ìsá nìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ 621 years lẹ́yìn ìgbà tá Ànábì Ìsá palẹ̀ mọ́ tó lọ. ẹja wa fi yìí nílẹ̀ èyí tó lè yé wa ọ̀dà bàbá fẹ́ sírò ìgbà tí wọ́n bí Ànábì tí wọ́n gbé Ànábì dìde pé ọ̀yá wa máa lọ jíṣẹ́ àsìkò tí wọ́n gbé Ànábì níṣẹ́ pé ọ̀yá dìde máa lọ jíṣẹ́ sígbà tó rìnrìn yìí wọ́n wá níjọ́ ọdún mélòó ni àwọn àtàn fi yé wa pé àwọn kan ní ọdún 11 tí Ànábì bẹ̀rẹ̀ sí jíṣẹ́ di ọdún 12 láàrin ọdún ni ìrìn àjò náà ṣẹlẹ̀. subhanallazi asra bi abdihi laylan minal masjidil harami ilal masjidil aqsa. Allahu akbar. Al-Qur'an Ọlọ́run bá ní kó yé èèyàn níwọ̀n bá ń tọ́lọ̀ ní káwọn àfáà kí wọ́n fi yé wa Ọlọ́run bá ṣàlékún dáadáa wọn. Àmín. ẹ rí gbogbo nǹkan àyà àwọn kẹlímàt àwọn gbólóhùn tọ́lọ̀ ń bá ń wí ń bẹ̀ bọ́ ọ bá sì ronú sí dáadáa ọmọ wa rí i pé èéṣe tọ́lọ̀ ń tì í síwájú tó fi yí kẹ́yìn. Ọlọ́run fi ìsìráù síwájú àlìmìíràjù. ìsìrá ìrìn ilẹ̀ láti masjidil harami ilal masjidil aqsa. ǹjẹ́ ń gbọ́ mi yé ìyẹn nìyẹn tàbá wá kú òun bẹ́ẹ̀ láwàá bọ́ síbi mìíràjì ńgbà tó kú ò ní Àkìsá ní Jerusalem tó wá gun sánmà lọ èyí ní kọjá tìrìn lẹ́lẹ̀. Allahu akbar. subhanallazi asra bi abdihi laylan minal masjidil harami ilal masjidil aqsa. bọ́ wá ní ìdánilẹ́kọ̀ọ́ tí ń bẹ ó ní pé bọ́lọ̀ ń bá gbé láti ibi yìí tí ọkọ̀ jẹ́ òye ẹ̀ dáhùn yóò dà wá láàmú. àmọ́ al-Isra ìrìn tilẹ̀ tọ́lọ̀ ń mọ̀ pé àwọn Kùrẹ́ṣì tí wọ́n jẹ́jọ Ànábì àtàwọn apá kan náà àwọn sàhábà wọ́n máa sábà rìn táwọn náà ti mọ ọ̀nà tí wọ́n gbà rìn àtàwọn nǹkan tí ń bẹ lójú ọ̀nà àti ìdààmú tí ń bẹ lójú ọ̀nà àti bọ́nà náà ti jìnnà tó
ọlọ́run wá gbé ń bẹ̀ kẹ́ ẹ lè mọ̀ pé iṣẹ́ èmi ọlọ́run ìyanu ni o ẹ̀rí àwọn àfáà tó wá sàlàyé fún wa pé kìí ṣe gbogbo òru yìí là nábì fi rìn júùsì mina layli díẹ̀ nínú òru yìí náà lọ́lọ́run ló fà nábì. subhanallazi asra bi abdihi laylan. àkọ́kọ́ ó ní pé sallallahu alayhi wa sallam bá nábì ti rìnrìn yìí ìrìn àjò kan ni tó jẹ́ pé ìsìtáhàjà nẹ́tí qabilatu Quraishin. àfáà àgbọ̀mí yé àfáà mi kọ́mọ́rù dé. akramakumullahu. kálímà yìí àwọn àfáà ní n tó kódà mú bá yàn tó dọpọlọ èèyàn rú ni wọ́n pè bẹ́ẹ̀ ó dọpọlọ àwọn àjọ rẹ̀ rú débi pé nínú àwọn Kùrẹ́ṣì ńjọ́ náà tá nábì pè àtàwọn sàhábà tí ń bẹ ńjọ́ náà lọ́hùn pé kí ni àwọn míì ń ṣe sọ́ọ̀rù yasfiku ẹ̀rí mustahzi an linabiyyi sallallahu alayhi wa sallam àwọn míì wọ́n wá pàtẹ́wọ́ wá hólà nábì lérí pé yéé ha wèrè ọmọ yìí mọ̀ wá gbókun lẹ́nu wọn lọ́hùn Allahu akbar ọlọ́run ní rí ànábì wọ́n pè ọ́n wèrè kọ́ bàbá wa lọ́nu súrátù nájímì ọlọ́run padà wá má ànábì ń bẹ̀ pé má dọ́là sáhìbò kan wà má gà wá wà má yantiqu anil hawa in huwa illa wahyun yuha. má dọ́là wà nájímì idha hawa má dọ́là sáhìbò kan wà má gà wá. dákun ibẹ̀ náà ni ọ̀rọ̀ pọ̀ nílẹ̀ lónìí ibi à ń sì lọ jìnnà. ọlọ́ni máa dọ́là sáhìbù kún ọlọ́ni ànábì òsì náà ní tí ń wí ní kò wíwí kú wí wà máa gà wá eríire òsì dàrú kò sì ya wèrè ànábì wà máa ń tàbí majnun ànábì èé ṣe wèrè ẹ̀yin ní tí ń wí kọjá làákà ẹ̀yin wọ́n wá níjọ́ náà lọ́hùn àfáàmì Qamaruddin wọ́n wá ní kí nà ànábì ṣe walakinna nabiyya sallallahu alayhi wa sallam asarra ala ta'kidiha ànábì wa takú pé kò yé eyín ni mo rìn wa annahu intaqala ba'da dhalika min al-qudus fi rihlati samawiyya ànábì ní kọ́dà ọ̀rọ̀ tó kọjá bẹ́ẹ̀ ṣé èyí ni ń sọ lẹ́ ń sọ pé nǹkan kọlọkọlọ mi èyí tó kọjá eléyìí náà kọ́dà ń gbà mo kú ọ̀nbẹ̀ mo tó gun sánmà lọ. subhanallazi asra bi abdihi laylan minal masjidil harami ilal masjidil aqsa. ànábì wọn ṣàlàyé fún wọn jọ náà lọ́hùn pé kọ́dà pèsè mi nìkan mọ́ lọ èmi pẹ̀lú Jìbìrìlù lájọ lọ tá a gun àlùbọ̀rọ́ọ̀kì ẹ̀ gbọ́ mi yé tọ́ àwọn àgùn ńlá gbé kúrò ní masjid al-haram láàyè ibi tí mo wà ní Mẹ́kà yìí ilal masjid al-aqsa tẹ́ẹ̀dẹ́ ilẹ̀ Palestine tó jẹ́ pé ààyè orísun gbogbo àwọn ànábì Ọlọ́run ni àfáà mi Qamaruddin wọ́n wá ní kí ló dé tó jẹ́ pé láti haram lànábì ti gbé ìrìn yìí títí fi dé Aqsa àwa ni yóò rí bẹ́ẹ̀ inna awwala baitin ilé tọ́lọ́n kọ́kọ́ kọ́lé rílẹ̀ tọ́lọ́n sì nífẹ̀ẹ́ sí jù tọ́jẹ́ pé ká kírun ń bẹ̀ nínú mọ́sálásí yìí ládàá rẹ̀ lọ́lá ju ìrun tí èèyàn kí ní mọ́sálásí míì lọ lọ́nà ẹgbẹ̀rún ọ̀nà ẹgbẹ̀rún. àfáà mi Qamaruddin àwa ni bẹ́ẹ̀ ni ààyè ń lọ́lá ààyè ńlá nẹ́bì ti kú ọ̀dà àkìsọ́tà nẹ́bì wa kọ́kọ́ sọ̀kalẹ̀ sí wọ́n lò náà lọ́lá ìrun tá a bá kí ń bẹ̀ náà òun náà ṣe déédéé ìrun 105 téèyàn kí nínú mọ́sálásí mi ó ju ìrun téèyàn kí ní 105 rú ẹ̀ ní mọ́sálásí mi lọ tí èsì àkìsọ́. subhanalladhi asra bi abdihi laylan minal masjidil harami ilal masjidil aqsa. àfáà mi Qamaruddin akramakumullah. ibi ó jìnà jù ní jẹ́ Aqsa ibẹ̀ jìnà púpọ̀ láti ibẹ̀ lànàbì ti wá gbé ìrìn kó tó wá di pé Mi'raj wá ṣẹlẹ̀ àmọ́ ká tó lọ bẹ̀ ni àwọn nǹkan wo ló ṣẹlẹ̀ láwọn anúrìn yìí tí fi ń dààmú ọpọlọ àwọn èèyàn ò ní pé ìrìn yẹn tí wọ́n bá fẹ́ rìn la hawla wala quwwata illa billah kìí sọ̀rọ̀ oṣù mẹ́ta
kẹ́nìkan kó wá dìde kó wá sọ pé láàrin ààbọ̀ àbí díẹ̀ nínú òru ó ń lọ ó ń sì dékìlẹ̀ ó tó mọ́ àwa náà ó pe abba subhanallah èyí ọ̀pọ̀ jù. subhanalladhi asra bi abdihi laylan minal masjidil harami ilal masjidil aqsa alladhi barakina hawlahu. nínú nǹkan tí ń dààmú ọpọlọ àwọn èèyàn ń jọ náà lọ́hùn tí wọ́n ń béèrè láàrin ara wọn ni pé ọ̀dà àwọn kan ní agbọ́ ọlọ́rin yìí ọ̀hárìn pẹ̀lú ara ni àbí ẹ̀mí rẹ lọ́lọ́ àwọn àfáà àkọ́kọ́ pín sí mẹ́ta lérí ọ̀rọ̀ náà àwọn kan ní ọba tó ní subahana kò sọ́nà tí ó lè gbà mú ànábì rìn bó bá wù amúrin pẹ̀lú ara bó bá wù amúrin pẹ̀lú ẹ̀mí bí wọn náà bá sùn wọ́tọ̀ ìsà nábì ọmọ bíi sẹ́mi rẹ̀ ń jẹ lọ ọmọ bíi tí rìn dé tí ó sì tún padà wá. subhanalladhi asra bi abdihi laylan minal masjidil harami ilal masjidil aqsa allazi barakina hawlahu. látara àyà yìí Allahu akbaru ààrẹ kọ púpọ̀ kọ́ mbẹ̀ àwọn àfáà wa sàlàyé fún wa pé ọ̀nà mẹ́ta mo láwọn àfáà pín sí àwọn kan ní ànábì rìn bí rúhìhí ẹ̀mí lọ́lọ́kọ̀ lọ lára àwọn kan rárá àwọn ọ̀gbà àwọn kan níbi ìjásádì yìí ara náà lọ ẹ̀gbọ́n mi yé àwọn kan wá ní àti méjèèjì àti rúhù ẹ̀tẹ̀mí àtara méjèèjì náà lọ́lọ́ àwọn yíhun ńlọ́pọ̀lọpọ̀ àwọn àfáà wa fẹnu ṣe kí ni o ni wọ́n fẹnu kò sí lélẹ́rí púpọ̀ àtọ̀pọ̀lọpọ̀ àwọn sàhábà àwọn wa mẹ́rin wá pé tiwa nídìí ọ̀rọ̀ ó nídìí pàtàkì ẹ wá ní ẹ sáwò wọn ni ọ̀dà ńgbà tá a léèyàn gun àlìbòrọ́ọ̀kù ntàwa lè fi wé lọ́dọ̀ tiwa ń bí lẹ́sìn àmọ́ kìí ṣerú ẹ̀sìn tiwa yìí àwọn àfáà ròyìn rẹ̀ ọjọ́ ti lọ ni àfáà mi Kamarudin karamakumullah ṣé ẹ̀mí ní wá gẹ̀ẹ́sìn ṣé bẹ́ẹ̀ yàn ní gẹ̀ẹ́sìn ẹni jọba wá gẹ̀ẹ́sìn ṣé kò ní sẹ́mi lára rẹ̀ ẹ̀mí ọmọ bẹ lára rẹ̀ wọ́n wá ní bọ́bá jẹ́ bẹ́ẹ̀ àtàrà ànábì àtẹ̀mí ànábì gbogbo méjèèjì náà lọ́lọ́. subhanalladhi asra bi abdihi laylan minal masjidil harami ilal masjidil aqsa. bẹ́ẹ̀ tó wá wo àyà yìí bí abdihi tó ń pààrà ní túmọ̀ pọ̀ ń bẹ̀ bí abdihi wọ́n ní ọ̀dà tọ́lọ̀ ń fi lo abdu ní ọlọ́run wá fi tẹsítímọ́níà ìjẹ́rìí pàtàkì hàn pé nínú ẹni tó sìn mí tí mo sì gbẹ ẹ̀sìn rẹ̀ wọlé lànàbí wà bí abdihi pẹ̀lú ẹni tó sìn mí dópin àmì ọlọ́run ò jáwa náà orí ìsìn ọlọ́run jẹ́ àárí ìsìn káwa náà ká wà nínú min ibadihi salihina alimutaqina ọlọ́run mọ́sà síbẹ̀ fún wa ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam níta ń wí yìí ó lè máa takò làákàyè dákùnmọ́jì ọ̀takò àwọn nǹkan mí ń bẹ tọ́lọ́run ṣe láyé tiwa náà ń bí kọ́dà láàrin ara wa ń bí iná gan tó jẹ́ pé ààfẹ́ takò pé lè yẹ àpọ̀jù bọ́bá wádìí ẹ̀dàdọ̀ ọ́ rí pé bó ti wí nì bó ti rí náà bẹ́ẹ̀ náà ló sì wí àtẹ̀yìn àtàwa náà kágbà gbọ́ ṣe pàtàkì ọlọ́mọ́sà kọ́ wa mọ̀ ọ́ ṣe àlékún ìmánì tọ́lọ́mù fáwọn sàhábà ọlọ́mọ́sà yọ̀dá rẹ̀ fáwa náà wala la hawla wala quwwata illa billahil aliyyil azim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tànmọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa sunna. lérí subahana yìí náà ni ọba mi kí àfa mi Kamarudin. subhanalladhi asra bi abdihi laylan minal masjidil harami ilal masjidil aqsa. wọ́n ní laylan tọ́lọ̀ tó wá wí ń bẹ̀ ni ọlọ́run ní lóòrù àfa mi Kamarudin. karamakumullah. kí ló wáá dé tọ́lọ̀wọ̀n ní ká nẹ́bí orìnrìn náà lọ́sàn-án ṣé kò lè mú rìn ni wọ́n ní bẹ́ẹ̀ ni ó lè mú rìn àmọ́ liyakuna ablak kó lè jẹ́ pé ẹni tí ó ṣe rí ibú ń bẹ̀ pé àbá kí ló dé tó rìn lọ́sàn-án
kí mùmíní tó sì jẹ́ mùmíní òdodo kó lè jẹ́ pé ìgbàgbọ́ rẹ̀ tún rinlẹ̀ sí àti ìgbàfà nábì rẹ̀ tún rinlẹ̀ sí Ọlọ́run ní òru la fẹ́ kó jẹ́ ẹni tí ó gbàgbọ́ gbàgbọ́ ẹni tí ó sì ní gbàgbọ́ ò ní gbàgbọ́. Subhanalladhi asra bi abdihi laylan minal masjidil harami ilal masjidil aqsa. Masjidil haram ẹ mọ̀ pé Masjidil Aqsa ibẹ̀ ni ibùdárúkọ àwa mùsùlùmí tẹ́lẹ̀ kó tó di pé kó tó wá di pé Kàábà làwọn ń kọjú sí masalasi méjèèjì ní alálùbáríkà náà ni wọn Ọlọ́run ní minal masjidil harami ilal masjidil aqsa. Alladhi barakna hawlahu. Alladhi barakna hawlahu. Allahu akbar. Ọlọ́run ní ààyè méjèèjì yìí alibarika máa rọ kiri ká gbogbo bẹ ẹ̀yin náà ẹjẹ wa wo báwo bá tiẹ̀ lọ Àkìsọ́ asa lọ Mọ́kà lọ haram asa rí alibarika ti ń bẹ ń bẹ àbí òsì ń bẹ ni ọ wà ń bẹ bó ti wá wà ní Mọ́kà yìí bẹ́ẹ̀ náà lọ wà ní Àkìsọ́. Allahu akbar. Alladhi barakna hawlahu. Hawlahu tọ́lọ́ ń lò ń bẹ ni àti ààyè náà àti gbogbo ẹni ó bá dá ààyè náà àti gbogbo tó bá rọ kiri ká ààyè náà alibarika ti mú wọn dàrú ọ̀rẹ́ wọn láró. Alladhi barakna hawlahu linuriyahu. kéwàá ṣe alibarika kékeré nìkan alibarika duniyawiyatun wa ukhrawiyya táyé wà ń bẹ tàlkìyàmọ̀ náà wà ń bẹ. Alladhi barakna hawlahu linuriyahu min ayatina innahu was-sami'ul basir. Ọlọ́run ní linuriyahu min ayatina al-ba'diyya afáàmì Kamaruddin rahimahullahu al-ulama wọ́n ní min linuriyahu min ayatina. Ọlọ́run ní ìrìn tá nábì rìn yìí ni ó jẹ́ ń ṣàlàyé sábàbù kí náà fà tọ́lọ́run fi ní ká nábì orírìn yìí sallallahu alayhi wa sallam. Ọlọ́run wá linuriyahu ká lè fi àwọn nǹkan kan hàn díẹ̀ min ayatina nínú àwọn èèmọ̀ táwọn Ọlọ́run dátọ́ kọjá kẹ́dọ̀ fojú rí. Àfáàmì Kamaruddin ọ̀dà èyí hùn Al-Qur'ani sọ kí ló wá ṣẹlẹ̀ sáà nábì tó fi di pé Ọlọ́run fi rú kẹ́bẹ̀ẹ́kẹ́ àtún wá ṣàlàyé ẹ̀ díẹ̀. Linuriyahu min ayatina. Linuriyahu min ayatina innahu was-sami'ul basir. Ọlọ́run ní èmi Ọlọ́run mo gbọ́ ń táwọn ìjọ rẹ tí wọn gbà fún ọ àtàwọn mọ̀lẹ́bí rẹ tí wọ́n ń wí ìwíkúwí tí wọ́n ń wí sí ọlá jẹ́ ń pè ọ́ ń wéré jẹ́ ń pè ọ́ lásìwín àti mùsíbà àtàdánwò tí wọ́n fi ń kàn rẹ ànábì a wà á ṣe nǹkan fún ọ tẹ́mi rẹ ó fi balẹ̀ pé mọ́jọ́ kàn rẹ ó mi ò mọ́ mi kan o àwọn Ọlọ́run wà pẹ̀lú rẹ àkọ́kọ́ nu tẹ̀síríyà tó ń lọ kọ́lìbì yìí kẹ́mi rẹ ó lè bá a balẹ̀ ẹ mọ̀ pé bí bàdánwò bá débì kan wallahi alazim bẹ́yìn ọba múra yìí mọ́ ni ọ̀fẹ́ sọnù. Linuriyahu min ayatina innahu was-sami'ul basir. ìkànnù ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run ní sùúrù tó ṣe pẹ̀lú àwọn aláburú yìí àwọn àjọ rẹ àti àwọn mọ̀lẹ́bí rẹ la ilaha àṣẹ́ntì ń bọ̀ ti pé Àfáàmì Kamaruddin ẹlòmíì gbogbo àdánwò tó nínú ayé àwọn mọ̀lẹ́bí rẹ̀ náà ni wọn ò ní kò ní lọ náà ni gbogbo ọgbọ́n tó bá mọ̀ kọ́ dá wọ́n sì ní nǹkan mùsíbà lọ́wọ́ tí wọn ò fi ní jẹ́ ọ̀rọ̀ náà lọ náà Allah wa ya rabbi sílẹ̀ wa ambo yóò tilẹ̀ àkàrímì gbogbo ẹni ọ wà nù dààmú bí Ọlọ́run mọ́sà bá yọ wọn kó nú ẹ̀ ẹni tí ò sí bí Ọlọ́run mọ́ kì wá sí wọ́n ní ebi tí ó pé ra ara alẹ́ ẹni náà ní í ṣe ni àwọn ará alẹ́ ànábì náà ṣe àwọn Kùrẹ́ṣì. Linuriyahu min ayatina innahu was-sami'ul basir. ìkejì nu Ọlọ́run fi ìrìn náà rán ó fi ṣe ẹ̀san fún lérí àfaradà tó ní lérí iṣẹ́ tọ́lọ́run rán àtàwọn àgbákò tí ń kàn lẹ́nu iṣẹ́ náà gbogbo àwa náà tá à ń jí sí Ọlọ́run má gbé mùsí bàbá wa má ràn àwọn aláburú èèyàn má jẹ́ wọn dájú kọ wá. Àmín. Ittaqu ashaba sharr alladhina idha qalu fa'alu Ọlọ́run ni mo dá àwọn kan sérí ilẹ̀ alágbákò ni wọ́n bá láwọn ó ṣe fún wọn ó ṣe
ẹlòmí ó dìídì dájú kan ní wọ́n bà tiẹ̀ jẹ́ gbogbo bí tó bá màmá bà tiẹ̀ jẹ́ èèyàn ṣe kojú mọ́ èèyàn kó bà tiẹ̀ jẹ́ tó tẹ̀yàn ṣe ni mọ́jẹ́ tẹ̀yàn ó bàjẹ́ lọ́wọ́ rẹ̀. linuriyahu min ayatina innahu huwa sami'ul basir. èkejì nu ẹlẹ́kẹta àfàmì Kamaruddin akramakumullah. izi ankarahu nas ọlọ́run ní àwọn èèyàn wọ́n wá ń hẹ́ẹ̀tì rẹ wọ́n ń kórìíra rẹ àfàmì Kamaruddin wọn ò mọ iyì rẹ wọn wá fẹ́ fi hàn ìrẹ́ ànábì pé fa inni uhibbuk èmi ọlọ́run nífẹ̀ẹ́ rẹ àtàwọn màláíkà àtàwọn èdè ọlọ́run tí mo dá bọ́ ọ bá rìnrìn yìí ọ̀rì bá ti nífẹ̀ẹ́ rẹ tó. sallallahu alaihi wasallam. min ayatina innahu huwas sami'ul basir. ọlọ́run ní gbó á fi díẹ̀ hàn ọ́ ni o ó tún buhaya kọjá bẹ́ẹ̀ o ọlọ́run lémi ọlọ́run mo buhaya kọjá bẹ́ẹ̀ àwọn afáwa sàlàyé fún wa pé tọ́ ànábì rìnrìn yìí Jibril wá bá àwọn kan ní ilé Ummu Hani ni tọ ọ̀rọ̀ pọ̀ ń bí eléyìí ni pé ààyèwò gangan ni Jibril tó wá bá tí wọ́n fi wá mọ́ náà àmọ́ minal masjidil harami ilal masjidil aqsa èyí tó kàn wá nù torí pé gbogbo ilé àwọn yàrá ànábì yìí náà ara haramu náà ni gbogbo ẹ̀ náà wà minal masjidil harami ilal masjidil aqsa. subhanalladhi asra bi abdihi laylan minal masjidil harami ilal masjidil aqsa alladhi barakina hawlahu. afa kama de nà pẹ́nu wọ́n nínú àwọn àmì tọ́lọ́hun fi hàn nábì nínú rìn yìí ọlọ́run inú abáwọlọ́nu sọ́ràtù Najm ọlọ́run wà làkọ́dìrà áhù nazilatan ukhra inda sidratil muntaha. walaqadira áhù nazilatan ukhra. nazilatan ukhra. inda sidratil muntaha inda jannatul ma'wa. inda sidratil muntaha. indaha jannatul ma'wa. indaha jannatul ma'wa. idh yaghsha sidratu ma yaghsha. idh yaghsha sidrata ma yaghsha. sidratu ni ó ṣe abọ́ tí rí nínú Kùránì ni sidrata bẹ́ẹ̀ ni sidrata idh yaghsha sidrata ma yaghsha. ma zagal basaru wa ma tagha. ma zagal basaru wa ma tagha. ayé yìí tábà wọnú Suratul Najmi àbá pàdé bẹ́ẹ̀. walaqadira áhù nazilatan ukhra. nazilatan ukhra. ọlọ́ni la ilaha illallah. walaqadira gbogbo bí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ àti ibi tí ó parí ẹ̀sìn ọlọ́run náà sí gàgà rẹ̀ àfi hàn nábì. nazilatan ukhra. bálíkì àmọ́ ó ti padà ṣẹlẹ̀ ọlọ́run náà sí gàgà rẹ̀ àfi hàn nábì ẹni tí ó wọ̀ náà àfi hàn ẹni tí ó wà nínú àfi hàn. walaqadira áhù nazilatan ukhra. àfi ààyè ìkẹ́ àfi hàn àfi ààyè yà àfi hàn nábì. walaqadira áhù nazilatan ukhra. àwa fi nazilatan ukhra ààyè àlùbáríkà tá nábì ò ní mọ̀ ń parẹ́ inda sidratil muntaha ọlọ́run náà fi hàn nábì. inda sidratil muntaha. indaha jannatul ma'wa. indaha jannatul ma'wa. idh yaghsha sidrata ma yaghsha. idh yaghsha sidrata ma bàbá yálì fún àti láàmù yaghsha. lẹ́yìn madi dákun idh yaghsha sidrata. idh yaghsha sidrata ma yaghsha. ma zagal basaru wa ma tagha. ما زاغ البصر وما طغى. لقد رأى من آيات ربه الكبرى. لقد رأى من آيات ربه الكبرى. alukur'an nígbà tá a ti rẹ́ẹ̀rí inú alukur'an tá a sì rí ẹ̀rí nínú Sahihul Bukhari àti عند Muslim. سدرة المنتهى. ààyè yìí ọlọ́run láàyè àlùbáríkà ni Ànábì sọ̀kalẹ̀ síbẹ̀. عندها جنة المأوى. gbogbo ń tàn tálọ̀ wá ń wí yìí ń fi yé wa náà pé
ànábì lọ pẹ̀lú ara ó sì lọ pẹ̀lú ẹ̀mí ni. إذ يغشى السدرة ما يغشى. káwá gbé Isra'i ká gbé sẹ́gbẹ́ kan bẹ́ẹ̀ káwá bẹ̀rẹ̀ al-Miraju láti àti pé ká ànábì ìgbà tá ànábì dé Isra'i tó dé Masjid al-Aqsa yìí kí ni ó ṣẹlẹ̀ ń bẹ àfa mi Kamaruddin. Akramakumullah. wọ́n ní bẹ́ẹ̀ lànàbì ti pàdé pẹ̀lú gbogbo àwọn ànábì Ọlọ́run yányán tí wọ́n ti lọ ṣáájú rẹ̀ Ọlọ́run wa ní ọya ṣáájú kọ́ kírun fún wọn. La ilaha illallah. àfa mi Kamaruddin sọ pé asrabika Allahu أسربك الله laylan idh malaikuhu ليلا إذ ملائكه والرسل في المسجد الأقصى على قدمي والرسل في المسجد الأقصى على قدمي صلى وراءك صلى وراءك منهم كل ذي خطر منهم كل ذي خطر ومن يفوز بحبيب الله يأتمم ومن يفوز بحبيب الله يأتمم حتى بلغت السماء لا يطار لها حتى صلى الله عليه بلغت وسلم. السماء لا يطار يطار لها على جناح ولا يسيا على قدم على جناه ولا يسعى على قدم وكيل كل نبي عند رتبته وقيل كل نبي عند رتبته ويا محمد هذا العرش فاستلم ويا محمد ويا محمد ويا محمد هذا العرش فاستلم صلى الله عليه وسلم أفاني أسرابك الله أسرابك الله ليلا ọlọ́run máa nẹ́bí rìnrìn أسرابك الله ليلا ó rìnrìn òru ni bó ti rìn dájú kọ́lọ̀ tí ó rìn àwọn màláíkà níjọ́ náà lọ́hùn-ún àti gbogbo rúzùlù àti gbogbo àwọn òǹjíṣẹ́ fìlímẹ́sìdì nílẹ̀ àkìsọ́ wọ́n ti ń retí ànábì ní mẹ́sìdì nílẹ̀ àkìsọ́ ni. أسرابك الله ليلا إذ ملائكه والرسل في المسجد الأقصى على قدمي. bí mínísítà ti máa bọ̀ wá tá a máa retí rẹ̀ nì tí kálukú wàá dúró wọn bẹ́ẹ̀ ni wọ́n ń retí ànábì ìjọ náà lọ́wọ́. صلى وراءك ànábì wá dé wọn lọ́gàá wá dé. صلى وراءك ọ̀yá ẹ tò sẹ́yìn mi. صلى ọwọ́ وراءك tò sẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam. كل ذي خطر gbogbo àwọn èèyàn kẹ́ẹ̀mì àwọn ẹ̀dọ́ ọlọ́run tó jẹ́ pé bàbá ronú pa àwọn ó kọjá ká máa ro. صلى وراءك منهم كل ذي خطر ومن يفوز بحبيب الله يأتمم. ومن يفوز بحبيب الله يأتمم. ẹni ọlọ́run bá ní ó nífẹ̀ẹ́ ànábì ọ̀rọ̀ rẹ̀ ti parí náà nù. sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ ẹ̀yìn ẹjú wájú ọlọ́run. sallallahu alayhi wa sallam. jáwa náà ò nífẹ̀ẹ́ ànábì débi bá a ṣe rí rẹ̀ pẹ̀lú ìfẹ́ ànábì wa Muhammad. amiina. ẹlòmíà wa ni ànábì kí ni ànábì jẹ́ ọ̀dẹ̀ ni ọ́ kódà mo lè pè ọ́ lópònú ànábì ọ̀jẹ́ kí ni ìwọ rìn irú tó rìn yìí àfàmì Kamaruddin mi ò sì lè rìn ìwọ náà ò lè rìn èyí ní ti kọjá àfàmì àtàbàlágídá sàmà àn láyù tọrú làhá. àtàbàlágídá sàmà láyù tọrú làhá. alájànáhì wàlá yusíà alákọ̀dámi. wàlá yusíà alákọ̀dámi. àtàbàlágídá ìrẹ́ ànábì ọwọ́ arìnrìn yìí títí ńgbà tó parí Isra'u tán ọwọ́ ń lọ wọnú àwọn sánmà ń lọ sánmà kínní ọlànàbí ọlọ́run tá ànábì bá ń bẹ pàdé lẹ̀ sánmà àkọ́kọ́ àwọn àfa sàlàyé fún wa àfa mi Kamaruddin pé sánmà àkọ́kọ́ tá ànábì bá pàdé wọ́n ní sánmà àkọ́kọ́ ànábì wa Ádámà ànábì bá ń bẹ wọ́n ní gbà tí Jibrilu ó kanlẹ̀kùn sánmà àkọ́kọ́ wọ́n ní baba ńlá wa Ádámà ní man ta ló wà lẹ́nu lẹ̀kùn ó ní ana Jibril èmi Jibrilu ni ó ní wà máa man àti tatún ni ó ní pẹ̀lú anabi Muhammad ni wọ́n wà ní ẹ̀sílẹ̀kùn àwọn méjèèjì wá wọlé wọ́n ní baba ńlá wa Ádámù wá ní marhaban bibni Salih. hatta balagita samaa la yuqaru laha. àfààní ààyè tá ànábì
débi dẹ́ni láyò tọrú làá gbogbo tí fò láyé ò lè fò débẹ̀ láti jọ tí ń ṣe gbogbo kí ń lọ ní òṣùpá lọ́nu kínní débẹ̀ ni kò lè débẹ̀ láyò tọrú làá. hatta balagta samaa láyò tọrú làá. ṣé fún bàbá mi kọ́mọ́rù díínì sámà kejì ọlẹ́ni tá ànábì bá ń bẹ̀ sallallahu alayhi wa sallam wọ́n wá ní tàlà ànábì bá ń bẹ̀ ànábì bá Yahaya wà Ìsá ọba àwọn pàdé ní sánmà ẹlẹ́ẹ̀kejì ńgbà tá tó débẹ̀ náà àwọn tí Jibril tó kẹlẹ̀kùn tí wọ́n tún sílẹ̀kùn wọ́n ní ta ni Jibril lèmi àtànábì ní wọ́n lẹ́ni tá à ń ti ń retí ẹni rí ọmọ àlùbáríkà àwọn náà tún mọ́rí àbá ànábì wọ́n tó kí ànábì pé máa wọlé máa rọra wọ́n dé súnmọ́ ẹlẹ́ẹ̀kẹta ọgbọ́n mi yà fún mi Kọ́mọ́rù dín. hatta balagta samaa. sama tó lè ní sama ká máa tún lọ bẹ́ẹ̀. hatta balagta samaa. sama ẹlẹ́ẹ̀kẹta anabi Yusufu ni wọ́n bá pàdé wọ́n ní núùrù hunjọ́ náà kàkàdọ́ il-qamar laylatal badr. anabi ní malẹ̀ yìí buhaya púpọ̀ ó ní bí malẹ̀ òṣùpá ọjọ́ kẹrìnlá yìí. hatta balagta samaa. Jibrilu dalẹ̀ lẹ́yìn malẹ̀ lẹ́yìn pọ̀ Jibrilu yóò rí bẹ́ẹ̀ Yusufu lọ́hún òní ẹwà yìí buhaya. Sámà ẹlẹ́ẹ̀kẹ́ ló mú ní wọ́n ti bá sámà ẹlẹ́ẹ̀kẹta sámà ẹlẹ́ẹ̀kẹrin Ìdírísù lànàbí bá pàdé ń bẹ àti Jibrilu sallallahu alayhi wa sallam sámà ẹlẹ́ẹ̀karùn Haruna ibn Imran. hatta balagta samaa. ọwọ́ adé sámà ẹlẹ́ẹ̀kẹfà ọwọ́ bá nàbí wa Musa pàdé ń bẹ alayhi salatu wa salam. La ilaha illallah wọ́n nígbà tí wọ́n bá nabi Musa pàdé jẹ́ sáré yàrin kan bẹ̀ rahimallahu ulama wọ́n nígbà tí wọ́n bá nabi Musa pàdé wọ́n wá anabi Musa kì í tán anabi wa fẹ́ yẹ̀yìn padà fabaka Musa anabi Musa bá bú ẹkún wọ́n là anabi wa padà wá pé Jibril wa ń bi Musa pé èéṣe kí ni ń ṣẹlẹ̀ ẹkún yóò yé mi wọ́n ní Musa wá ní ń wọ́n sunkún ntọ́lọ̀ ń fi hàn mí lára ìmọ̀ tọ́lọ̀ ń ṣe fún àlejò tó mú lọ́wọ́ yìí àtàwọn ọmọ lẹ́yìn rẹ̀ ní pamílẹ́kùn. hatta balagta samaa la yutaru laha. ala janahin wala yusia ala qadami. ala janahin wala yusia ala qadami. wọ́n wá ní kí ni ń pa Musa lẹ́kùn Musa wá ní bẹ́ẹ̀ ni n ti ń jẹ́ ìsunkún ni pé abuki le anagulaman bu'isa ba'di ọmọ ẹ̀yìn mi ni ànábì ẹ̀yìn mi ni wọ́n gbé dìde ọmọ èké inú wa ni inú àwọn ànábì Ọlọ́run yadkhulul janna min ummatihi akthar mimman yadkhulu min ummati inú àwọn àlùmọ̀ rẹ̀ àwọn tí wọ́n wà lìjánà wọ́n pọ̀ ju àwọn tí wọ́n wà lìjánà nínú àwọn àlùmọ̀ mi lọ. hatta balagta samaa la yutaru laha. sallallahu alayhi wa sallam. ala janahin wala yusa ala qadami. la ilaha illallah. muhammadu rasulullah. allahu akbar. Ọlọ́run ṣe nǹkan fáwọn àjọ ànábì púpọ̀. sallallahu alayhi wa sallam. tọ́ wọ́n ní Jibril wa ni yìí tó ń sunkún sí ni ètò Ọlọ́run ni rufi'atil aqlam wa jaffatis suhuf Ọlọ́run ti parí eléyìí hùn àwọn àjọ rẹ̀ ọlá tá a fi ilẹ̀ fún wọn ju tàwọn àjọ rẹ̀ lọ ọ̀sọ́gbọ́n tá a dá sí yìí mọ́ ètò ti parí lérí ẹ̀ àṣeríire àṣẹ àní ànlá náà àmọ̀dúpẹ́ ó yẹ káwa mùsùlùmí ká máa dunnú ká máa yọ̀ Ọlọ́run wájà abẹ́rìire náà délé ọwọ́ ni la yutaru laha. hatta balagta samaa la yutaru laha ala janahi wala yusa ala qadami. wọ́n ní sẹ́mi ẹlẹ́ẹ̀keje Baitul Ma'mur ìlànà Nabi lọ pàdé ńbẹ̀. sallallahu alayhi wa sallam. la hawla wala quwwata illa billah. Baitul Ma'mur yìí wọ́n ní lójúmọ́ kan àwọn ẹgbẹgbẹ̀rún àwọn màláíkà ọ̀nà 70 ni wọ́n gbàbẹ̀ wọlé tí wọ́n bá sì wọlé àwọn míì ni wọ́n máa gbàbẹ̀ wọlé bẹ́ẹ̀ àwọn ò tún ní padà wọbẹ̀ mọ́tàlì kí á mọ Ọlọ́run èdè bọ́lọ̀ tí wọ́n ń ṣe ń jẹ ojúmọ́ nù àwọn tọ́lọ̀ ń fẹ́ fi hàn Nábì nù linuriyahu min ayatina. linuriyahu min ayatina. Ànábì wọn ṣe mọ̀ pé àwọn ẹ̀dọ́ Ọlọ́run tí wọ́n ń bẹ ń bí yìí pọ̀ kọjá gbogbo tọ́lọ̀ ń dá lérí ilẹ̀ lọ. innahu huwas-sami'ul basir. Ọlọ́run ní díẹ̀ min ayatina díẹ̀ lọ rí yìí o nta adakọ ọkọjá báyìí o sallallahu alayhi wa sallam ta ló wá rírú ẹnu gbogbo àwọn ànábì Ọlọ́run kò sí
mo fi ní kẹ́yìn fàtàrí ká rúkì yákàlẹ̀ àǹbíyá sallallahu alaihi wasallam. yà sàmà máa tọ́ wa láti ha sàmáwù lámùyùsáwì káfíìrù lákàwákọ̀dé hàn lásànà mínká dúnáhù wásánà àǹtà miftahu kullu fadlin fama tasidoro andawo ikale adiwa bẹ́ẹ̀ dákun filẹ̀ máma dọ́ti fitira tó mina rusuli illa basharati qawmuha bikale anbiya sallallahu alaihi wasallam àwọn afẹ́ mọ́dí mi ti yàn nábì lọ́nu babalá kẹnu ọbẹ̀ lónìí àní lọ́mọ́ naam afa mi Qamaruddin anabi wa dé Baitul Ma'mur la hawla wala quwwata illa billah Baitul Ma'mur yìí ibẹ̀ ló ti wá rí baba ńlá wa anabi Ibrahim alayhi salatu wassalam asinuriyahu min ayatina linuriyahu min ayatina innahu huwas sami'ul basir. wọ́n lọ bẹ́ẹ̀ ń bọ̀ wá dé àyè tí ó dé Jibrilu ní ọya já máa lọ anabi ní já máa lọ Jibrilu ní ọ̀rí bí adé yìí ibi èmi dúró dé ní èmi ò kọjá bí láti yọ tọ́lọ́run ti rán mi ń sẹ́bí ń bá kọjá bí bóòrí tí yọ̀ níwọ̀n yọ La ilaha illallah. ànábì ní jáàmà lọ́nu wò tó bẹ́ẹ̀ bóyá ní í ṣe wá rìnrìn yókù bẹ́ẹ̀ lànàbì ń gbọ́ hátífàn ohun kan láti sẹ́mọ̀ pé àwa la ránṣẹ́ sí ọkọ̀ gbọ́dọ̀ kọjá bẹ́ẹ̀ ń tòótọ́ máa bọ̀ àwọn ọba tá a pè ọ́ àfọ̀nà bọ́ọ̀tì rìn yókù linuriyahu min ayatina innahu huwas sami'ul basir. nígbà náà lọ́hùn-ún Ọlọ́run wá fi àwọn nǹkan àmì hàn alukurani tún wá púrúfù bí ànábì pẹ̀lú sáàtì bí a ti súnmọ́ra wọn jọ́nà lọ́hùn alukurani ní fàkànà qaba qawsayni aw adina. fàkànà qaba qawsayni aw adina. dákun gbàmíláyè kí n ṣàpèjúwe qawsayni kíní kan tí wọ́n máa fi ta ọfà tí a máa fi ṣe kíní ọfà ńlẹ̀ Yorùbá tí wọ́n kà báyìí wọ́n wà ná rọ́bà kan sí eré ẹ̀ báyìí wọ́n máa fi ṣe kànàkànà bí wọ́n ti súnmọ́ra wọn ni Ọlọ́run ní bẹ́ẹ̀ pẹ̀lú ànábì bá a ti súnmọ́ra wọn jọ́nà lónìí. fàkànà qaba qawsayni aw adina. Ọlọ́run ní àwọ̀ adìnà àbí kí n tó sọ pé a tó sánmọ́ ara wa jù bẹ́ẹ̀ lọ tálọ́wọ́ adérú ponú gbogbo ànábì Ọlọ́run tọ́wọ́ a sọ fún tí wọ́n mọ̀ pé ànábì ọ̀jẹ̀ nǹkan kékeré náà ànábì jẹ́ sallallahu alaihi wa dákun sallam. mọ́ bẹ́ẹ̀ mọ́ nta ànábì jẹ́ kò sẹ́ni ọjẹ́ rú ẹ̀ ní gbogbo àwọn ànábì Ọlọ́run. wakila kullu nabiyyin inda rutubatihi. gbogbo àwọn ànábì Ọlọ́run yẹn kálukú wọn láàyè wọn ń bẹ nù ẹni tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ bíi Musa Khalilullah Ibrahim ń bẹ nù wọn àmọ́ gbogbo wọn yányá. wakila kullu nabiyyin inda rutubatihi. wàyà Muhammadu hadal arishu fastalim. waya Muhammadu hadal arishu fastalim. àparí ọ̀rọ̀ rẹ lónìí hadal arishu ọ̀rẹ́ aláràṣí la sílẹ̀ fún ọ yìí ẹnìkan ò rí nínú àwọn ànábì Ọlọ́run fastalim kí náà tún wá eré ànábì lọ́dún lọ́sùn kò sí nǹkan kan mọ́ fastalim lọ́gbàgbé ẹ̀ ẹ̀gbọ́n mi yé fastalim lọ́gbàgbé ẹ̀ ọkọjá bẹ́ẹ̀ Ọlọ́run o masaba salikun kí ànábì àmín. inú tá ànábì wá rí àti ń tọ́gbà wá òun náà nìran wákàtí márùn-ún tẹ̀mí pẹ̀lú rẹ̀ ń kí i ìjọ náà lọ́lọ́ ní kí náà ìsí ọlá lejò ìran wákàtí márùn-ún yìí lọ́ọ́ gbà fún àwọn àlìhùmọ̀ rẹ kọ́lá tí wọ́n àti pé owó lè bá pọ̀ níwájú Ọlọ́run ju tàwọn ànábì Ọlọ́run tó kù lọ wọ́n wá ní márùn-ún kọ́ ní ìjọ náà 50 lọ́lọ́run gbé fún ànábì wá gba ìran 50 yìí ní wọ́n ń bọ̀ ó wá pàdé ànábì Musa wá béèrè pé kí lọ́lọ́run fi sí ọ lálejò ọlọ́rọ̀ pọ̀ kò ṣeé máa sọ àmọ́ nǹkan ẹ̀bùn bàbàrà tọ́lọ̀ ń gbé fún mi ó nírun yìí mélòó ni ọlá 50 Musa ní àwọn ìjọ rẹ tó ń lọ gbé 50 yìí bá agbára wọn ò lè ka padà lọ bọ́ lọ́wọ́ ní kó bọ́ dínkù ànábì padà sọ́dọ̀ Ọlọ́run kí ló tún dé kí ló tún fẹ́ ó ní báyìí Musa wí Ọlọ́run ní bẹ́ẹ̀ ni èmi náà mo ní ó wí bẹ́ẹ̀ mo mọ̀ pé inú rẹ ti dùn kọjá kó sọ fún mi pé kí n dínkù ni ọ̀dà mo dínkù ó tún padà sọ́dọ̀ Musa lẹ́yìn náà tó pọ̀ jù ó tún padà sọ́dọ̀ Ọlọ́run wọ́n dínkù débi pé wọ́n á fi wá ku 5. La ilaha illallah. sallallahu alayhi wa sallam ọwọ́ adọ́dọ̀ Musa ní ọ̀tún lọ bọ́lọ̀ 5 yìí náà pọ̀ jù inna hala kabiratun illa ala al-khashiina 5 yìí náà ó tó pọ̀ jù ànábì ní ojú ń tì mí ìwọ ọ̀dọ́hun èmi lọ rán síbẹ̀ ẹni tó lọ ń bá pè lálẹ́ ìwúmọ̀ mi tí ó bá mi wà lìjánná 5 yìí Ọlọ́run ó ṣe ń rọrùn fún wa ibi tá a ti dúró náà nu àgọ́ náà dé rí ẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn náà níta ànábì gbà wá fún wa lẹ́bùn nínú ìrìn àjò yìí ònu bóòlù ànábì ṣe wá rìn ẹgbẹ́ kankan ẹja fi yìí nílẹ̀ ọba tó fún ànábì nínú wákàtí márùn-ún nínú àjò náà
kó máa jẹ́ ẹ̀bùn ńlá fún gbogbo àwa àlùmọ̀ rẹ̀ ọlọ́mọsà sí rọrùn fún wa Àmín. Allahumma ja'alna min ibadika as-salihin al-muttaqin al-mukhlasin Àmín. ọlọ́mọsà síbẹ̀ Àmín. subhanaka Allahumma wa bihamdik nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk wa akhiru da'wana alhamdulillahi rabbil alamin wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Wa alaykumus salam wa rahmatullahi wa barakatuh. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله